èmi ni tí náà lóòótọ́ bàbá Confirm International, ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè. ìgbẹ́ ò léegun, ẹni tó bá tẹ̀gùn ló máa ń ro. It is time for us to seek the Lord. Give the life unto Jesus Christ. Seek Lord and worship Him. Run away from evil or do righteously. And the Lord save all our soul in Jesus' name. Amen.
èmi ni tí náà lóòótọ́ bàbá Confirm International ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè. ìgbẹ́ ò léegun ẹni tó bá tẹ̀gùn ló máa ń ro.